àgbọ̀nláyé ilé ayé yìí kò ṣe dájú àgbọ̀nláyé káfọwọ́sowọ́ òmùtọ́ àgbọ̀nláyé ilé ayé yìí kò ṣe dágbé. bẹ́ẹ̀ ni jàre àgànláyé lẹ́tọ̀ ilé ayé ṣe dálò bẹ́ẹ̀ ni kò ṣe dágbé gẹ́gẹ́ bí èmi kúkú ti máa ń sọ fún yín wípé ilé ayé tá a wà yìí kò sẹ́ni tó lè dá ṣe ẹ wá wo bó ṣe ń lọ lẹ́ni báyìí lẹ́ni ọjọ́ àyájọ́ olólùfẹ́ ṣe rí àwọn tó bá sọ pé àyájọ́ olólùfẹ́ gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ máa ń rò bóyá pé àwọn tí wọ́n ń fẹ́ra wọn tí wọ́n fìfẹ́ hàn nípa bóyá lọ́kọ-láya ni àbáfẹ́sọ́nà àbí kan irọ́ o kò rí bẹ́ẹ̀ o èmi máa try láti yànyàn náà bọ́rọ̀ olólùfẹ́ ṣe jẹ́ fún wa lónìí ẹ má jẹ́ ká máa lérò wípé bóyá dandan tí o ń bá láti jẹ́ olólùfẹ́ mi èmi àti ẹni láti ní ọ̀rọ̀ àsọtì àbí bóyá pé kájọ máa ṣe lọ́kọ-láya jọ ń ṣe wọléwọ̀de àbá ń fẹ́ra wa ṣùgbọ́n kó tó dìgbà náà ẹ̀jẹ̀ kọ́kọ́ fi ijó àti orin ká fi gbé yín wọlé torí pé ìfẹ́ dá o wọ́n nífẹ̀ẹ́ dára púpọ̀ Sàlàwọ́ Àbẹ̀ní ló sọ bẹ́ẹ̀ jẹ́ kí màámi kọ́kọ́ kù sí wa kára ká kọ́kọ́ mọ bó ṣe ń lọ lórí ọ̀rọ̀ ìfẹ́. ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ní ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ní ìfẹ́ là kọjá òfin o láyé o ọkọ mi dákun jẹ́ ká ló fẹ́ ìfẹ́ ló mẹ́nìyàn méjì gbénú lé ìfẹ́ ló mú mi tẹ̀lé ọ̀dà lágbàdo ọkọ mi dákun jẹ́ ká ló fẹ́ ìfẹ́ ló mẹ́nìyàn méjì gbénú lé ìfẹ́ ló mú mi tẹ̀lé ọ̀dà lágbàdo ọkọ mi dákun jẹ́ ká ló fẹ́. owó kọ́ nífẹ̀ẹ́ ọkọ mi balẹ̀ mi wàrà kò sí lónìí wàrà ń bọ̀ wá ṣàn bó dọ́là ọkọ mi dákun jẹ́ ká ló fẹ́. wọ́n ní àbúrò rí mo ní kò burú. ìdarí ìwọ fẹ́. wọ́n ní àtijàrí mo ní kò lè wọ̀ òfin fẹ́ ni ìwọ fẹ́. wọ́n ní àbúrò rí mo ní kò burú. ìdarí ìwọ fẹ́. wọ́n ní àtijàrí mo ní kò lè wọ̀ òfin fẹ́ ni ìwọ fẹ́. ṣùgbọ́n síbẹ̀ ọ̀tá ń gbógun lásán olúwa ló mọ̀ gbẹ̀yìn o ìgbẹ̀yìn wa dára lójú àwọn abànìyàn jẹ́ o. ọ̀tá ń gbógun lásán olúwa ló mọ̀ gbẹ̀yìn o ìgbẹ̀yìn wa dára lójú àwọn abànìyàn tó bá gbọ́ lọ́ọ̀bù síìtì o ìfẹ́ dùn ọlọ́run ṣàánú mi tí mi wà ní lórí ìfẹ́ ní báyìí òdìndín mi mo fáyín o ohun nìkan lè ń gbọ́ ṣùgbọ́n bó láti ṣe báyìí kí n má ti gba gift lẹ́yìn ṣùgbọ́n Sàlàwọ́ ti ní kí n bọ́ kúlọ̀pù wọ́n ní ọ̀tá kan gbógun lásán ni ọlọ́run ló mọ̀ gbẹ̀yìn ilé otí ìṣù there is time àsìkò ṣì wà I can still make it today àwọn èèyàn sì lè make me happy bẹ́ẹ̀ ni bó ṣe máa jẹ́ nìyẹn ṣùgbọ́n tó bá ń sọ̀rọ̀ nípa ìfẹ́ a máa ń rò bóyá ìfẹ́ tó lólùfẹ́ tá a jọ ń ṣe wọléwọ̀de nìkan ni tó bèbí bá jẹ́ pé òun tó bá jẹ́ pé ó jẹ́ ọ̀rẹ́ gidi àti ẹ gbàgbé pé my colleague èmi àtò bèbí ọ̀tọ̀ láyé wa tó bá jẹ́ ọ̀rẹ́ gidi ṣé kò yẹ kó fìfẹ́ hàn ṣé kò yẹ ẹ̀yin ara lé ẹ wò ẹ jẹ́ ń ṣubú lajẹ́ mò ń bọ̀. La 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 la, ọmọdé la, àgbà la, everybody la. Daddy mo fẹ́ lollipop, strawberry real pop lèmi fẹ́. Èmi náà máa gba mango real pop sí. Rárá o, ẹyọ kan ló máa gbé. ẹ mú jà sí i bẹ́ẹ̀ ṣe ń fẹ́ pọ́ngilá strawberry real pop mango real pop passion àti white apple àwọn sweet aládùn tá ò lè ṣàfẹ́rí rẹ̀ látọdún 2017 ṣúgà àwọn ò pọ̀ jù ọ̀nà mẹ́rin ló pín sí. líla ẹ máa la gbogbo ẹ̀ lálàáfíà àmọ́ omi lèmi fẹ́ mu. royal park water 75 cl 50 cl àti
àti 30cl royal park water gbogbo ẹ̀ ni wọ́n rọ lábẹ́ ìmọ́tótó iṣẹ́ ìwádìí sweet real pop ó ṣe é lá fọmọdé ó ṣe é lá fàgbàlagbà òun ni kẹ́ ẹ jẹ́ káwọn ọmọ yín yàn láàyò ó dára lójú ìwọ̀n gíráàmù 18 lẹ́yọ kọ̀ọ̀kan láfi wé àwọn akẹgbẹ́ ó ní gọ́ọ̀mù nínú pẹ̀lú igi tó gùn tó ṣe é gbámú dáadáa láti jẹ́ alágbàtà real pop àti royal park water ẹ kàn sí wọn ní nọ́mbà 15 Salamatu Street Ilasamaja Lagos. Rio pop lollipop. Ero catering ọ̀gá ni wọ́n jẹ́ èyíkéyìí ayẹyẹ tẹ́ bá fẹ́ ṣe ọdún ni wọ́n oríṣi àsè ń bẹ lọ́dọ̀ wọn ìbẹ̀rù ò sí ìfòyà ò sí rárá tested and trust Ero wọ́n ṣe gbáralé. Ero catering service àwọn professional aláṣẹ wọ́n mọ ikú tó pa oúnjẹ wọ́n mọ ìtọ́jú ọ̀pọ̀ èrò birthday ni ìgbéyàwó òkú àgbà ayẹyẹ ẹgbẹ́ ìnáwó nílé ìjọsìn àti gbogbo ayẹyẹ yòówù tẹ́ fẹ́ ṣe. Ero catering service ní ká ẹgbẹ́ ṣe oúnjẹ sísè fún iṣẹ́ wọn ni láti bá yín lo iye tẹ́ ẹ ní fáwọn àlejò tẹ́ ẹ pè. Ero catering service ilé iṣẹ́ wọn wà ní 23 Fadare Street Ọgbà Lagos. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 0704 424 7984 0704 424 7984. tested and trust Ero wọ́n ṣe gbáralé. Allahu Latifu. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Èyí ni ìpèpè ẹ̀sìn àwùjọ àdúrà àwọn olóríire. Ti ìjọ Nadwa Global Assembly. Latiful Akbar Azam. Ìpàgọ́ tí a ti máa ń pe orúkọ Ọlọ́run Yá Latif ní òǹkà mílíọ̀nù. Àrà ọ̀tọ̀ ní tọdún yìí nítorí pé àǹfààní méjì ló wọnú ara wọn. Latiful Akbar àti Nisfu Shaban. Ọjọ́ tí a máa ń fi àdúrà bẹ Allah lórí kádàrá ẹ̀dá ẹ̀. Òun ni àkọlé tọdún yìí fi jẹ́. Allahu Latifu ultufu bi fi ma jarati bi ilmaqad. Ọlọ́run aláàánú bá mi fi àánú ẹ̀ tó gbogbo ètò kádàrá mi lọ́dún ẹ̀. Èyí tí ó wáyé ní Sunday tó gbẹ̀yìn nínú oṣù February 25, 2024. Ní Tafawa Balewa Square láti dédé agogo 9 àárọ̀ di agogo 4 ìrọ̀lẹ́. Lábẹ́ olùdásílẹ̀ àti ìmámù àgbà fún ìjọ Nadwa Global Assembly ó kárí ayé Sheikh Dr. Abdulrahman Adéyanjú Lawal. Ètò múra wá sí ìjókòó àdúrà yìí kó yàtọ̀ aṣọ funfun látòkèdélẹ̀ ìbòrí àti fìlà wa kó jẹ́ funfun. Wa ma tawfiki illa billah. Àlàbí ọjọ́ yẹn máa rí o Pasuma ṣùgbọ́n láti wọ́n ti rò pé pẹ̀lú ni kò lè bá wọn gé ní ọmọ ò padà ẹni tí wọ́n gbọ́wọ́ sọ̀rọ̀ pé ọmọ wa nù. Àlàbí ọjọ́ yẹn máa rí o Pasuma. Bẹ́ẹ̀ ni kí n máa fi àsìkò yìí kí gbogbo àwọn oní birthday lónìí happy birthday dynamic Maruf Sakakaka happy birthday to you ọgbà ọdún kan ni ẹ máa ṣọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé nínú owó nínú ọ̀la àti ìdẹ̀ra àti ẹ̀ bá wa ń gbọ́ nílé iṣẹ́ rédíò Lagos ni wọ́n ti ní ká máa kí yín Dàmílà Adébáyọ̀ ni Táíwò Ọ̀ràkà ló ní pé kí n máa bóun kí yín wípé happy birthday to you bẹ́ẹ̀ ni kí n má gbàgbé ti àbúrò mi dáadáa Àdùkẹ́ Gold Àdùkẹ́ Global olùkọ́ni tẹ́ bá ń gbọ́ Àdùkẹ́ Global olùkọ́ni nìyẹn tó máa ń fi pàṣán ọ̀rọ̀ bá gbogbo àwọn aláìgbọ́n máa fi ń bá wọn wí ẹ̀mí aṣọ́pọ̀lọpọ̀ ọdún láyé happy birthday to you my beautiful sister wa aṣọ́pọ̀lọpọ̀ ọdún láyé Àdùkẹ́ Global happy birthday to you. Bẹ́ẹ̀ ni kí n sáré máa sọ fún gbogbo ẹ̀yin tí ẹ̀ bá gbọ́ nípa ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé mọ́ pẹpẹ ata kan ti dé ta ní ìsìn yìí ó ti ní tàǹtàṣe ó ní tòmátò wọ́n fi wọ́n bá rodo sí torí gbogbo èèyàn kan ló ń já ta o ìwọ̀nba ni rodo tó wà ń bẹ̀ wọ́n ti wá ṣe wọ́n ti pákéjì ẹ̀ wọ́n ti sílẹ̀ ó wà ní pálí ẹ lè fi ṣe sọfẹ́ ní àwọn máa ń hà ní patí ó ṣe é ṣe jollof rice ẹ lè fi ṣe ẹ̀wà ẹ lè fi ṣe àsáró ní ìyẹn porridge ẹ lè ṣe ní ẹ lè fi sọbẹ̀ mọ́ọ̀yò bẹ́ẹ̀ lè fi ṣata díndín ẹ̀yin fẹ́ dín tasẹ́wà kò sí nǹkan gbogbo tó bá ti máa ń fi ata ṣe eléyìí ó wà fún gbogbo ẹ̀yin obìnrin àbáyìn tẹ̀ máa ń dáná tó ọ̀pọ̀ ọkùnrin náà ló dáná tó jẹ́ wípé bóyá ẹ ti lọ bí iṣẹ́ látara ó ti rẹ̀ yín tẹ̀ wò pé kí n tó ya bí ọjà ká tó rà ká tó já ká tó tí ẹ bá ti just go for more pepper ẹ lè gbé pálí kan sílé kò wọ́n 12,000 naira péré ni a ní oní 500 gram ìyẹn 12 náà gbé sínú ẹ̀ a ní oní 700 gram yẹn náà mẹ́wàá ló wà ní pálí títí ẹ̀ ẹ lè ha ní patí ó dẹ́ pọ̀ dáadáa tó rẹ̀ dòdòdòdò àtàní ó pọ̀ jù ẹ̀yin ẹ ṣáà ti pè ẹ pé
ẹ lè pè mí lẹ́yìn ètò tẹ́ bá ní ìdẹ torí mi gan mọ̀ lára àwọn distributor wọn bẹ́ẹ̀ ni mọ́ pẹ́pẹ́ ó dáadáa tẹ́ ẹ bá yẹ̀ wò ẹ máa mọ̀ wípé eléyìí ó kọjá bẹ́ẹ̀ package yẹn make sense ẹ lè fi ṣe souvenir ní party ẹ lè rà sínú ilé fún home use yín ní kẹ́kọ̀ọ́ máa gbé gbogbo bá ti rà tẹ̀tí ẹgbẹ́ ẹran yín lẹ́tí nílé ti dáná nìyẹn no stress ẹ máa gbọ́ stress free stress tó wà ní tansin pressure ti wọ̀ ready ẹ má jẹ́ ànira wà lára kò sí bí àtẹ̀délé tẹ̀lé dáná ẹ lọ mọ́ pẹ́pẹ́ tẹ bá dẹ̀ fẹ́ da alágbàtà wọn ẹ pè sórí 07044247984 jẹ́ kí n jẹ́ lọ́rọ́ ilé ayé bẹ́ẹ̀ mi náà ṣe ń ṣe alágbàtà mo tún lè introduce yín sùn kẹ́yìn náà kó àwọn èèyàn ń kó ní kẹ̀tíkẹ̀tí àwọn tó ń wà àwọn tó ń tà mọ́ pẹ́pẹ́ ẹ lọ bẹ̀rẹ̀ lọ́wọ́ gbogbo àwọn tó ń ti lò ó wà ní 700 gram 500 gram gbogbo 12,000 náà ní pálí ẹ̀ kan wà lóní 12 kan wà lóní 10 mọ́ pẹ́pẹ́ ó dáa. Dúró máa jà kan, máa sáré àṣàbí láyé. èèyàn mi báyé òní kòrò àdálẹ́jà dùn wọ́n lá lórí ẹ̀ bá sùn wọ́n. Royal pop lollipop. La 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 la, ọmọdé la, àgbà la, everybody la. Daddy mo fẹ́ lollipop strawberry real pop lèmi fẹ́ èmi náà máa gba mango real pop sí rárá o ẹyọ̀kan ló máa gbé. èmi jà sí i bẹ́ẹ̀ ṣe ń fẹ́ pọ́ngilá strawberry real pop mango real pop passion àti white apple àwọn sweet aládùn tá ò lè ṣàfẹ́rí rẹ̀ látọdún 2017 ṣúgà àwọn ò pọ̀ jù ọ̀nà 4 ló pín sí. lílalíla ẹ̀ máa la gbogbo ẹ̀ lálàáfíà àmọ́ omi lèmi fẹ́ mu. royal park water 75cl 50cl àti 30cl royal park water gbogbo ẹ̀ ni wọ́n rọ lábẹ́ ìmọ́tótó iṣẹ́ ìwádìí sweet real pop ó ṣe é lá fọmọdé ó ṣe é lá fàgbàlagbà òun ni kẹ́ ẹ jẹ́ káwọn ọmọ yín yàn láàyò ó dára lójú ìwọ̀n gíráàmù 18 lẹ́yọ kọ̀ọ̀kan láti wé àwọn akẹgbẹ́ ẹ̀ ó ní gọ́ọ̀mù nínú pẹ̀lú igi tó gùn tó ṣe é gbámú dáadáa láti jẹ́ alágbàtà real pop àti royal park water ẹ kàn sí wọn ní nọ́mbà 15 salamatu street ìlasamaja Lagos. real pop lollipop. Ero Communications alága ìdúró ìjókòó MC fún èyíkéyìí ayẹyẹ tẹ́ fẹ́ ṣe wọ́n dáńtọ́ wọ́n mú òde rẹ̀ dùn kò séwu classic alága Jumobi Omisore. fún alága ìdúró àti alága ìjókòó ẹ pè classic alága sórí 0704 424 7984 0704 4247984. èyí ayẹyẹ tẹ́ fẹ́ ṣe wọ́n dáńtọ́ wọ́n mú òde rẹ̀ dùn kò séwu classic alága Jumobi Omisore. Jalate for Alate, Jalate for Alate, Jalate for Alate, Jalate for Alate. Unke pe àwọn ọba àánú, Jalate for Alate. Àánú rẹ̀ ṣáni mo fẹ́, Jalate for Alate. Jalate for Ntofobi, Jalate for Alate. Fima jarabi helmo koder Jalate for Alate Ikadara ubagbe mi Jalate for Alate Fadura gbe mi ya ilahi Jalate for Alate Gbogbo bùkátà mi ó pọ̀ láyé Jalate for Alate Ọba tó ní mi dákun bá mi. bẹ́ẹ̀ ni yá Látìfù dákun ṣàánú mi tí kádàrá ó bá gbé mi ká tiẹ̀ wá ní mi ò ní fà ó dẹ̀ wá fi ṣe ọwọ́ mi gbé mi káwọn tó yá àti gbogbo ẹ̀yin à ń gbádùn yín bó lẹ́wà tẹ́lẹ̀ máa sẹ́ndì gift èmi ò tí ì lose hope gẹ́gẹ́ bí mo ṣe sọ mi ò láwọn torí wọn tó lè ṣe kinní fún mi ṣùgbọ́n mò ń fẹ́ kí kinní kan yìí wà gbogbo wa ti lérò wípé va yẹn ọjọ́ olólùfẹ́ ọjọ́ kí o lè nífẹ̀ẹ́ orílẹ̀-èdè ẹ̀ ìfẹ́ orílẹ̀-èdè tó jẹ́ pé bí mo yẹ wà ọmọ Nàìjíríà rere mi ọmọ Amẹ́ríkà ni mi wà nífẹ̀ẹ́ orílẹ̀-èdè ẹ̀ ara nínú ká nífẹ̀ẹ́ orílẹ̀-èdè wa ni ká má máa sọ̀rọ̀ àlùfàǹṣà sórílẹ̀-èdè wa torí pé tá a bá ti jí báyìí gbogbo wa pátápátá wòlíì ni wa ọ̀pọ̀lọpọ̀ tí ẹ mọ̀ ìránṣẹ́ Ọlọ́run ni gbogbo wa kò sẹ́ni tọ́lọ́run ò ránṣẹ́ yóò dá kí wàá làwọn bá ọ̀rọ̀ wa lórí ilẹ̀ alààyè fún tí báyìí pé fúnra rẹ̀ Ọlọ́run ló rán wa ńṣẹ́ òun ló pè wọ́n òun ló rán wa ṣùgbọ́n ọ̀rọ̀ tá a bá ń sọ wọ́n ní ẹnu ara ẹni báyìí la máa fi ń kọ méje ní tá a bá ti fẹ́ báyìí tá à ń sọ lójoojúmọ́ òun ló máa mọ́ wa lára
kí ni wọ́n ń sọ nípa orílẹ̀-èdè tiẹ̀ nípa Nàìjíríà tilẹ̀ ti mọ́ lónìí lóòótọ́ a mọ̀ pé nǹkan ń ṣẹlẹ̀ nǹkan ń kán àmọ́ nǹkan ní àbìkan ju bìkan lọ ẹ jí kí gbogbo wa ká nífẹ̀ẹ́ orílẹ̀-èdè yìí arapa bá nífẹ̀ẹ́ orílẹ̀-èdè ni ká máa sọ ní gbogbo ìgbà wípé Ọlọ́run bùkún fún wa lórílẹ̀-èdè yìí God bless Nigeria torí wípé kò sí o gbogbo àwọn tá à ń rí tá à ń fi ṣe àwòkọ́ṣe yẹn àwọn náà ọjọ́ tí wọ́n bí wọn kọ́ mà ní wọ́n rìn tá a bá kọ́kọ́ bímọ nínú kódà àti jókòó fọ́mọ ní easy yóò mọ sùn ní o tó bá yá làá máa fìdí ẹ̀ wọ́n lẹ̀ tó bá yá lòun fúnra rẹ̀ á lè jókòó ó bá tiẹ̀ tó stage kan máa ní irú ẹgbẹ́ pílò sí o kò sí ṣe kinní kan o tó bá yá bẹ̀rẹ̀ sí jókòó ọmọ tó jókòó náà ló máa bẹ̀rẹ̀ sí ń rá tó bá ti ń rá kó tó wá dìde rẹ̀ lóòótọ́ àlá àti gbàgbà ẹ̀sì sí kinní kan yí ẹ̀sì àti àgbà pa àti dàgbà àmọ́ ìjẹ́ ká máa fọ́n rere nípa orílẹ̀-èdè yìí nítorí ìfẹ́ tá a ní sí torí pé wọ́n ní pé tí ọkọ̀ bá rí òkun tó bá rọ́ṣà ó máa ń padà wá bélébùté ni kò sí gbogbo ń tá a lè tó láyé kò sí ní tá a fẹ́ fìlú wa ṣe o bẹ́ẹ̀ ni mo sọ fún yín kò sí tó o bá ti jẹ́ wípé bíi ni wọ́n ti bí ẹ kódà kó o gba red pali kó o gba purple pali kó o gba blue pali kó o máa gba pali kiri ṣé orí green ti ẹ yẹn ṣá tó bá pẹ́ tó bá yá wọn á máa jẹ́ kó jẹ́ pé irọ́ o ò ń ṣara wa àtọ̀rìn wa nìyẹn o kí ló wá dé tí wò wá ní ìfọn rere ibi tí wọ́n wà tó jẹ́ títí ẹ tán máa pè mọ́ ẹ tán máa pè mọ́rùn ẹ wípé kò ná kò dára ẹ jẹ́ ká máa sọ dáadáa nípa orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú bá ṣe ní nǹkan bàjẹ́ tó kò bàjẹ́ tó bá ṣe ń sọ o àmọ́ àwọn ọ̀pọ̀ orílẹ̀-èdè míì tàbí tí wọ́n ṣàríkọ́gbọ́n àwọn náà nǹkan ń ṣe wọ́n o àmọ́ tó ń fẹ́ jẹ́ ká máa rí òun là ń rí kí ló táwa náà lè máa gbé ètò dáa káwọn náà máa rí nípa tiwa ìyẹn gan máa fún wa ní value as in pé a máa gbé wọn gbòòrò ẹ jẹ́ ká níyì kán yé yẹ̀yẹ́ wa mọ́ torí port of entry ìlú mi báyìí gbogbo àwọn ìwà báwa fúnra wa ti ṣe jura wálẹ̀ náà ṣe ń he wá ń bẹ̀ o bẹ́ẹ̀ la máa ráwọn ọmọ African country míì tó fẹ́ wọlé tí wọ́n ní lára ṣùgbọ́n wáyà tí mo pé Nàìjíríà nìwọ tí wọ́n gbà tó jẹ́ pé fúnra wa náà la máa lọ sórí ẹ̀rọ ayélujára tá a láàdá tá a ti ẹ̀wá ní nǹkan kan tó dánú wa lẹ́yìn tó jẹ́ ọjọ́ olólùfẹ́ kí ló dé tí wò tí ẹ̀ wá rò nínú ọkàn ara rẹ̀ wípé ṣé o mọ̀ pé wọ́n fúnra ara ẹ̀ tó o bá dúró níwájú gíláàsì tó o bá rí ló jẹ́ níjọ́ tó o bá ti rí rẹ̀ pé ò jẹ́ nǹkan kan wà láì kò sí ní tó fi lè jẹ́ o kò sí irú dìsáínà tán lè wọ̀ sí ẹ lọ́rùn ò jẹ́ nǹkan kan náà ni bó o bá wo àkísà sọ́rùn tó ríra rẹ wípé ìwọ ló dáa ju ìwọ ló máa dáa ju in tó o bá ti rí tó ń pè mọ́ rẹ̀ ló máa jẹ́ kí ni ìwọ wá rí nípa Nàìjíríà lénìí èmi gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà rere tèmi sì dúró ti Nàìjíríà kò sí bí kíbi tèmi lè lọ lórílẹ̀ ayé o èmi ò ní lè gbàgbé Nàìjíríà o ìlú tó dáa tó kún fún wàrà àti oyin tí mo dẹ̀ mọ̀ wípé ó tún sì máa dáa jù báyìí lọ torí pé ó ń ṣe ọmọ olókùú bẹ́ẹ̀ ni wọn ò ní sí pẹ̀lú dájú tàbí mọ́mí ẹ̀ gbogbo a máa bọ́nú ẹ̀ kí ni àbọ̀nú ẹ̀ a máa bọ́nú ẹ̀ kò ní máa rí bí jù báyìí lọ ẹwọ ẹ bọ́ọ̀lù ń bẹ jàre ẹ máa sọ pé Nàìjíríà ò ní da kí ló ń ṣe yín tí bàbá yín sọ lẹ́rọ̀ tẹ́ ẹ bá gbọ́ ẹ wá kí ló ṣẹlẹ̀ ẹ jẹ́ kó rí wa pé ìlú ìdá ó ti yé wa. mọ̀ọ́yìn jálàtì fún aláàtì rọ́bì abòlé sọ́lì iná jálàtì fún aláàtì àwọn ojú Ọlọ́run kẹ̀bí tìyín jálàtì fún aláàtì bó ṣe kádàrá ní báwọn tún pé jálàtì fún aláàtì bó ṣe pẹ̀ṣẹ̀ ní ìdarí. bẹ́ẹ̀ ni yá Latif wọn tó bá jẹ́ pẹ́ṣẹ̀ ni là ń dá lórí èdè yìí Ọlọ́run dáríjì wa kó ṣàánú fún wa kó jẹ́ kọ́nà wa kó lọ kó dáa kó dùn ṣùgbọ́n káwa náà ká máa fọ́n rere ìlú wa wípé ó dára yá Latif lélẹ̀ láti ọwọ́ Iman Bada Nadiwat àwọn ni wọ́n ṣe eléyìí orin àdúrà ní o ìbájọ nígbàgbọ́ ní ìbájọ ní màlẹ́ ní ẹ̀kọ́ síbi tá a ti lè sọ Yá Latif ọba àánú ni o pé kó máa ṣàánú fún wa kí wá máa kí gbogbo àwọn ọmọ ìyá wa nínú ẹ̀sìn Kristẹni wípé èní ní ọjọ́rú eléérú àyájọ́ ọjọ́rú eléérú ìsà ń pè ní Ash Wednesday tí àwọn ọmọ ìyá wa máa bẹ̀rẹ̀ 40 days fasting and prayer gbogbo alamọ̀ wípé ìlú wa yìí orí bá kan kì í sì ṣàwa nìkan gbogbo obì ni gbogbo nǹkan tá a fẹ́ ṣe ẹ jẹ́ ká máa bẹ̀ lọ́hùn wípé àníkọ́ lọ́run kó bá wa tó kó gún kó dáa torí pé nínú dídá ẹ̀ fi máa dáa fátèmi àti yín mẹ́tẹ̀ ṣe wá bẹ̀rẹ̀ àwẹ̀ lẹ́ni àwẹ̀rẹ̀ lẹ́ máa gbà ó lágbára Ọlọ́run gbogbo bí tẹ́ bá dojú ẹ̀kọ́ lọ́lọ́run máa gbà ó máa mú wọlé àṣẹ lágbára Ọlọ́run. inú ẹ̀kọ́ kéwú jálàtì fún.
Just because you are right does not mean others are wrong. Just because you are right does not mean others are wrong. Just because you are right does not mean others are wrong. Just because you are right does not mean. Ní Rẹ̀mí Àlùkò nìyẹn wọ́n ní just because torí pé tí wọ́n bá béèrè ìfúnpẹ́ tí wọ́n ń sọ òun ni ó dáa ló right kì í ṣe pé àwọn yòókù náà wọ́n mọ̀ tí wọ́n ń ṣe o tó bá farabalẹ̀ tó bá gbọ́ dáadáa ìlágbọ́yé ni wà á rí pé ẹ̀yin méjèèjì lẹ̀ ní pọ́ìntì. ẹ̀yin champions mi níbo lẹ́yìn wà ó yá 07056551075 07056551075 tàbí 07056461075 champions mo ní abala tá a wáyé lé abala royal rio pop tí iléeṣẹ́ royal foods and drink nigeria limited tí wọ́n ń ṣe onígbọ̀wọ́ ẹ̀ iléeṣẹ́ royal foods nigeria limited wọ́n wà ní nọ́mbà 15 Salamotu Street Ìlàsàmájà lẹ́kọ̀ọ́ àwọn ni wọ́n ń ṣe sweet rio pop wà ní oríṣi mẹ́rin mo ní oríṣi flavour mẹ́rin ló wà àní mango àní strawberry àní passion bẹ́ẹ̀ náà ní àní apple flavour àwọn kan náà ni wọ́n ń ṣe omi royal park water àyẹn wà lẹ́jẹ̀ wọn àní 75cl 50cl and 30cl mo ní ẹ má sọ wípé ò ní tó fẹ́ ṣe àbí bóyá pé ẹ kò síṣẹ́ mo jáde mi ò ríṣẹ́ ni èmi wà ní ilé ni gbogbo ayé wa ń já kọ́kọ́rọ́ jẹ fún ẹ kí ló dé gbogbo ọ̀rọ̀ tó bá ti ṣẹlẹ̀ ìwọ náà máa ń bi nígbà tí wọn náà ò ní kàn án ṣe kí ló dé tó lọ dé alágbàtà wọn kó tara ṣàṣà kó o dìde bó ṣe ń gbọ́ mi yìí kó máa lọ sí Royal Foods Nigeria Limited tán wà ní nọ́mbà 15 Salamotu Street Ìlàsàmájà lẹ́kọ̀ọ́ tó o bá ti débẹ̀ wọ́n ṣá sọ pé lórí ètò Agan Laye ló ti gbọ́ pé wọ́n sọ pé iye tí mo ní rèé o lè fi mí ṣe ní dúró wọ́n máa kọjá fún mi ó ti lọ ẹ̀yin champions mi 070 07056551075 07056551075 hello ṣẹ́ẹ́rí tẹ́ ẹ bá ti pè mí ẹ sún kúrò nídìí ẹ̀rọ agbóhùnsáfẹ́fẹ́ yín torí wípé tẹ́ ẹ bá ti kúrò nídìí ẹ̀ etí ò kì í gbéjì kò yẹ ká máa sọ yẹn fúnra ara wa mọ́ then you daddies and mummies ẹ jẹ́ kí n fún yín ní wọ́n ní kẹ́ tó wọlé àwọn ọmọ yẹn ni ohun wọn ni mo fẹ́ gbọ́ mi fẹ́ gbọ́ kí n máa sọ ó yá wá gbà wá ṣe kinní kan mo máa já dànù ni o mo dẹ̀ ṣe wà lẹ́nu yìí báyìí èyí lọ́jọ́ olólùfẹ́ ẹ jẹ́ kí n fáwọn love mi tẹ́ bá kọ̀ tẹ́lẹ̀ fún mi ní nǹkan èmi á fáwọn ọmọ tẹ́mi love tẹ́yìn ẹ̀yin lẹ̀ love mi. hello champion. hello ma. hello champion. hello ma. kò máa sọ fún mi pé rio pop. hello rio pop. kí lorúkọ ẹ. orúkọ mi ni Aisha. kí lorúkọ ẹ. orúkọ mi ni Aisha. Aisha kí ni. Ali. ibo ló ń gbé. orí mẹ́rùn mú kíláàsì wo ló wà. 24. ọmọ ọdún mélòó ni ẹ́. ọmọ ọdún mẹ́jọ. ọmọ ọdún mẹ́jọ ṣé o lọ sí skul lẹ́nìí. bẹ́ẹ̀ ni mà. kí ni wọ́n kọ́ yín lẹ́nìí nípa àyájọ́ olólùfẹ́. báwo ni nífẹ̀ẹ́ ara wa. àwọn tíṣà yín ní kẹ́ nífẹ̀ẹ́ ara yín. sweet rio pop oríṣi mélòó ni. oríṣi mẹ́rin. ó yá sọ fún mi. strawberry. white apple. mango. cashew. passion ó yá pàtẹ́wọ́ fún rẹ̀ kí ló porúkọ ẹlẹ́ẹ̀kan sí i. Aisha Ali. Aisha Ali tó bá ti di lọ́jọ́ mẹ́jọ kó o lọ sí skul o kì í ṣe pé kí wọ́n lọ pé o ti débi látago 9 àárọ̀ mi ní fún ẹlẹ́bùn o tó o bá ti lọ sí skul kó o dé kí mọ́mí ẹ máa mú ẹ bọ̀ láàrin aago 3 sí 4 kó o wá gbà ó ti jẹ́ ẹ̀bùn àga ìjókòó àti lunch box lọ́wọ́ iléeṣẹ́ Royal Foods and Drink Limited tí wọ́n ń ṣe sweet rio pop kí ló máa sọ fún wọn. ẹ ṣé. ó yá ó dàbọ̀ kó jẹ́ kẹ́lòmíì wọlé ṣe rí gbogbo ẹ̀yin tèmi tẹ́ ẹ nífẹ̀ẹ́ mi tẹ́ ẹ dẹ̀ kí n pretend torí pé bí mo ṣe wà kò yẹ kí n má ti gba gbogbo àwọn gift lẹ́ni ẹ má mú flower wá o ẹ má mú flower wá ẹni tó bá fẹ́ fún mi lẹ́bùn ẹ bèrè answer mi ni o. hello champion.
ẹ ká sọ wà. hello champion. ẹ ká sọ wà. kí lorúkọ ẹ ká sọ wà. orúkọ mi ni Adébáyọ̀ Samuel. kíláàsì wo ló wà. JS3. JSS3. bẹ́ẹ̀ni. ó dẹ̀ ti ní tí mo fẹ́ gbé fọmọ yẹn mo ti fi àwọn ó dẹ̀ wàá dùn mí o Adébáyọ̀ tó o bá ń gbọ́ mi bóyá tó bá di lọ́jọ́ mẹ́jọ kó o tètè darapọ̀ mọ́ wa ṣùgbọ́n bóyá ń ṣe ló máa yẹn mi ò fẹ́ mo ní kẹ́ ẹ má wàá gbàgbé gbogbo yín pátápátá tẹ́ ẹ ń sọ wípé ẹ ò rí gbogbo nǹkan tí mo ti ń ṣe láti jọ ìwò mo ní ẹ lọ tẹ̀lé wa lórí YouTube channel wa Jumobi Omisore tàbí kẹ́yìn tí Agan Laye sórí YouTube tẹ́ ẹ bá yẹ tẹ́ náà ní kẹ́ ṣe máa follow wa tàbí kẹ́ bí mo ṣe máa ń sọ̀rọ̀ yìí àwa live lórí Instagram official Jumobi lórí Facebook àwa ń bẹ̀ ṣẹ́yìn fẹ́ ṣe ìgbéyàwó fún ọmọ ní abẹ́fẹ́ fọmọfọkọ ẹ pé classic alága yẹn Jumobi Omisore sórí 07044247984 07044247984 mo dúpẹ́ lọ́wọ́ bọ́tìnì mi Dámilọ́lá Adébáyọ̀ bẹ́ẹ̀ kí n máa kí ọmọ mi dáadáa tó wà níbí báyìí. ọkọ tèmi ni Tóyìn Bánjọ tí gbogbo èèyàn mọ̀ sí Tóyìn Tòmátò. Jumobi Omisore lórúkọ tèmi ọmọ wọn nífẹ̀ẹ́ òòyè níbi tó Ojúmọ́ Rere tí mo wá sílé ayé ó tún di lọ́jọ́ mẹ́jọ ká tó pàdé lórí àkọ́tún ètò Agan Laye ó. Ìgbà tí dé yàgò rẹ̀ jẹ́ kó nílùú gbé lù. Àgbọ̀lé ọ̀rọ̀ rẹ̀ lọ sí ìlú ìfọ̀fẹ́ dùn.